Ọbásanjọ́ ń bínú o. Ọbásanjọ́ ń bínú, ìbínú náà sì le gan ni. Àmọ́ níṣe ni ìbínú náà dàbí ti kọ́kọ́ adárípọ́n. Kọ́kọ́ adárípọ́n ń bínú, ó ń sọ orí ara ẹ̀ mọ́ ògiri. Bó ti ń sọ orí ara ẹ̀ mọ́ ògiri bẹ́ẹ̀ ló ń farapa sí i. Bí Ọbásanjọ́ ti ń bínú bẹ́ẹ̀ lòun náà ń farapa sí i. Àṣírí tó sì ń rò pé òun ti bò mọ́lẹ̀ pátápátá bẹ́ẹ̀ làṣírí náà ń tú síta sí i o. Ìdí ni pé Ọlọ́run nìkan ló mọ iye ẹni tí Ọbásanjọ́ yóò bínú sí tán. Ṣé Kẹ́ẹ̀nì Nnamani, olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà láàrin 2005 sí 2007 ni, àbí sẹ́nẹ́tọ̀ Rashidi Ládọjà tó ti di Olúbàdàn báyìí? Ṣé gómìnà Usọ̀ Kálù tó ti di asòfin báyìí ni Ọbásanjọ́ yóò máa bájà ni, àbí Ibrahim Nasiru Mantu lọ́nà ọ̀run? Nítorí gbogbo àwọn èèyàn yìí ni wọ́n sọ pé lóòótọ́ ní 2005 Ọbásanjọ́ gbìyànjú títí láti fi kún sáà tó fẹ́ lò. Wọ́n ní nígbà tí bàbá náà rí i pé àsìkò òun tó lọ láti gbéjọba sílẹ̀ tó sì ti lo sáà méjì, ó dọ́gbọ́n láti sún kinní náà síwájú. Ó fẹ́ lo sáà kẹta bó tiẹ̀ jẹ́ sáà méjì lófin Nàìjíríà sọ. Ọ̀rọ̀ náà sì ti ń kú lọ tẹ́lẹ̀ o, àfi bí bàbá náà ṣe tún fi pọ̀pá tú u jáde. Ní Ghana ló ti fa ìbínú burúkú yọ, ìyẹn lógúnjọ́ oṣù kẹsàn-án tó kọjá yìí níbi àpérò kan tí wọ́n ṣe níbùdó Goodluck Jonathan Foundation ní ìlú Accra. Níbẹ̀ ni Ọbásanjọ́ ti tú bí ejò. Ọ̀tọ̀ lọ̀rọ̀ tó ń sọ, àfi bàrà tó yà síbẹ̀. Bàbá náà ni, èmi kì í ṣe òpònú, bí mo bá fẹ́ gba sáà kẹta mo mọ ọ̀nà tí mo lè fi gbà á. Bẹ́ẹ̀ ni kò sí ọmọ Nàìjíríà kankan tó ti kú tàbí tó wà láàyè tó lè sọ pé mo lanu mi sọ fóun pé mo fẹ́ ṣe sáà kẹta nílé ìjọba. Bó ti sọ̀rọ̀ ńlá àwọn èèyàn fọ́n jáde o. Usman Baraje, ọkùnrin kan tóun náà wà nílé ìgbìmọ̀ asòfin lásìkò tí ọ̀rọ̀ yìí ń ṣẹlẹ̀ tí Ọbásanjọ́ ń ṣèjọba, ló kọ́kọ́ jáde. Ọjọ́ kejì tí bàbá náà sọ̀rọ̀ ni Baraje sọ̀rọ̀. Ó ní kí Ọbásanjọ́ má fi lo àwọn o, àwọn mọ̀ ọ́ jẹ. Pé gbogbo aṣòfin pátá nígbà náà ló mọ̀ pé Ọbásanjọ́ fẹ́ ṣe sáà kẹta. Ó ní kò dìgbà tí bàbá yìí bá fẹnu ara ẹ̀ sọ pé òun fẹ́ ṣe sáà kẹta káwọn tó mọ̀ pé èrò ọkàn ẹ̀ nìyẹn. Gbogbo àwọn tó gbowó lásìkò náà ló ròyìn, àbí owó kí nìjọba Ọbásanjọ́ ń fún wọn. Ní ti Usọ̀ Kálù, ìbínú ló fi sọ̀rọ̀ nígbà tó gbọ́ ohun tí Ọbásanjọ́ sọ ní Ghana. Ó ní báwo ni àgbàlagbà yóò ṣe pa irú irọ́ bẹ́ẹ̀ yẹn, pé kí bàbá náà má mà jẹ́ kí àwọn alálẹ̀ bínú sóhun nítorí àwọn alálẹ̀ ń wò ó. Ó ní Ọbásanjọ́ fúnra ẹ̀ pé òun sí yàrá tó ní ohun táwọn aṣòfin kan ń ṣe yẹn tí wọ́n ń fẹ́ yí òfin Nàìjíríà padà, kí òun rí i pé òun tì wọ́n lẹ́yìn, òun sọ̀pọ́ọ̀tì wọn. Ó ní lẹ́yìn náà ni aṣòfin tí wọ́n ń pè ní Uche Chukwumereje gbé $50 mílíọ̀nù wá ká òun mọ́lé, tó ní owó tí wọ́n fóun gẹ́gẹ́ bí aṣòfin nìyẹn lórí òfin tí wọ́n fẹ́ yí padà. Ń lòun bá sọ fún Chukwumereje pé kó má ti ìná owó náà o, kó dáa padà ní o, nítorí ọ̀rọ̀ náà yóò lẹ́yìn tó bá yá. Ó ní lẹ́yìn èyí lòun fúnra òun tẹlifóònù sí ààrẹ orílẹ̀-èdè South Africa Thabo Mbeki tí òun ṣàlàyé fún un, tí òun sì pe ààrẹ àtijọ́ orílẹ̀-èdè náà Nelson Mandela tí òun ní kí wọ́n wá wo ohun tí ọ̀rẹ́ wọn fẹ́ ṣe o. Ó ní lẹ́yìn náà ni òun tún pe George Bush tí í ṣe ààrẹ Amẹ́ríkà. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n pè é láti dá a dúró. Kálù ní ohun tí ò jẹ́ kí Ọbásanjọ́ lè ṣe agídí mọ́ nígbà tó rí i pé ọ̀rọ̀ náà ti bọ́ nìyẹn, nítorí ìbẹ̀rù tó ní fún àwọn ará Amẹ́ríkà àti ìtìjú tó mú un láti jẹ́ kí Mandela gbọ́ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ó ní ohun tó jẹ́ kí Ọbásanjọ́ kórìíra òun títí tí àwọn fi jọ gbéjọba sílẹ̀ nìyẹn, pé gbogbo ọ̀nà pátá ló wá láti rí i pé òun yọ òun nípò gómìnà tí òun wà nígbà náà, pé Ọlọ́run ni òfin ṣe o. Ó ní ọ̀rọ̀ tí òun ń sọ yìí o, David Mark wà láyé o, Túndé Ọ̀gbẹ́hà náà wà láyé o, èèyàn lè bi wọ́n léèrè ohun tí òun sọ náà. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé Kálù nìkan ló ti sọ̀rọ̀ báyìí. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olóṣèlú, pàápàá àwọn aṣòfin àti àwọn gómìnà tí wọ́n ń ṣèjọba nígbà náà ni wọ́n ń sọ pé lóòótọ́ ni Ọbásanjọ́ fẹ́ ṣe sáà kẹta. Títí dórí àsìkò tí ọba Ládọjà kò tí ì dolúbàdàn. Ó ní nígbà tí òun gbọ́ pé Ọbásanjọ́ ń fẹ́ ṣe sáà kẹta, òun bí nínú Aso Rock. Ààrẹ náà sì sọ fún òun pé níbo lòun ti gbọ́. Òun sì sọ fún un pé kó má béèrè lọ́wọ́ òun pé níbo lòun ti gbọ́, pé ṣé lóòótọ́ lòun fẹ́ ṣe, pé Ọbásanjọ́ sì lòun ò ṣe.
òun sì ní tó bá jẹ́ ó lóun fẹ́ ṣe ni òun ìbá sọ pé kò mọ oore tí Ọlọ́run ṣe fún un. Ó ní níbi tí ìjà burúkú tí Ọbásanjọ́ bá òun jà ti bẹ̀rẹ̀ nìyẹn títí tí wọ́n fi yọ òun nípò gómìnà. Ọ̀rọ̀ náà ti ní fàmí ń fà ọ́ nínú ti pẹ́ o, nítorí gbogbo ìgbà pátá ni Ọbásanjọ́ ń sọ pé òun kò ṣe sáà kẹta, òun kò sì bá ẹnikẹ́ni sọ rí. Àmọ́ Adolphus Wabara, ẹni tí í ṣe olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà láàrin 2003 sí 2005, sọ wípé 250 mílíọ̀nù owó náírà ni wọ́n wá gbé fóun lórí ọ̀rọ̀ sáà kẹta Ọbásanjọ́ yìí. Òun kọ́ ni o, pé bẹ́ẹ̀ nìkan bá wá ń sọ pé kò sí sáà kẹta báyìí, òpùrọ́ ayé àti tọ̀run ni onítọ̀hún. Ohun tí àwọn míín sọ ni pé owó burúkú ni wọ́n ń ná nígbà náà láti pín fáwọn aṣòfin, tí àwọn míín sì ṣàlàyé pé mọ́tò tí wọ́n fi ń gbé aláìsàn, ìyẹn ambulance, ni wọ́n fi ń gbé owó náà kiri nígbà náà. Ṣùgbọ́n láti ọjọ́ tí Ọbásanjọ́ ti kúrò ní ìjọba ní 2007 ló sàtì ń tẹnumọ́ pé òun ò bá ẹnìkan kan sọ̀rọ̀ lórí pé òun fẹ́ ṣe sáà kẹta sẹ́ẹ̀. Ohun tí àwọn èèyàn ń béèrè ni pé níbo ni àwọn tí wọ́n rí owó yìí ti ń rí? Báwo ni owó náà sì ti ń jáde láti ọ̀dọ̀ ìjọba tí Ọbásanjọ́ kò mọ̀? Tí Nuhu Ribadu sì padà sọ pé owó tó jáde lórí ọ̀rọ̀ third term agenda yìí, ìyẹn sáà kẹta, ó lé ní 300 mílíọ̀nù owó dọ́là. Àgbọn ló ń sẹ́ yìí, bẹ́ẹ̀ lólóko ń sẹ́. Báwo lọ̀rọ̀ náà ṣe ṣẹlẹ̀ gan-an? Ní 2005 lọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ o. Nígbà náà ni ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ tó ti kórìíra ìpàdé àpérò òfin tẹ́lẹ̀ tó sọ pé kò ní ìdí, déédéé béèrè lọ́jọ́ kan pé àwọn yóò ṣe ìpàdé àpérò lórí òfin Nàìjíríà, pàápàá èyí tó di ọ̀rọ̀ òṣèlú àti pínpín ọrọ̀ ajé wa. Nígbà tó sì di ọjọ́ 18 oṣù kejì 2005 yìí, Ọbásanjọ́ yan adájọ́ ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa tẹ́lẹ̀ tó ti fẹ̀yìntì, Nìkì Tóbi, láti ṣe alága àpérò náà. Láàárín oṣù mẹ́ta ni wọ́n fi jókòó wọn. Níbi ìjókòó wọn yìí ni iléeṣẹ́ ààrẹ fúnra wọn ti dábàá kan. Àbá tí wọ́n sì dá náà ni pé kí wọ́n wò ó bóyá wọ́n lè fi kún iye àkókò tí ààrẹ ń lò nípò, kí wọ́n wò ó bóyá wọ́n lè fi ọdún kún iye ọdún ààrẹ. Kíá ni ara ti fu àwọn èèyàn, pàápàá nígbà tó jẹ́ pé láti iléeṣẹ́ ààrẹ ni kinní náà ti wá. Àwọn ni wọ́n mú àmọ̀ràn náà wá. Wọ́n ní Ọbásanjọ́ mọ̀ọ́mọ̀ fẹ́ fi àsìkò kún àsìkò ẹ̀ ni, pàápàá nígbà tó jẹ́ sáà kejì ló ń lò lọ yìí. Àwọn aṣojú níbi àpérò náà, pàápàá àwọn tí wọ́n wá láti ilẹ̀ Haúsá, bẹ̀rẹ̀ sí pariwo pé kò sóhun tó jọ bẹ́ẹ̀, kí wọ́n má tilẹ̀ mẹ́nu lọ síbẹ̀ yẹn rárá. Níbi tí ọ̀rọ̀ náà ti bẹ̀rẹ̀ nìyẹn o. Nítorí bí iléeṣẹ́ ààrẹ yìí kan náà ṣe rí i pé ọ̀rọ̀ náà kò yanjú níbi ìpàdé àpérò, tó jẹ́ níṣe làwọn yẹn dá àbá tí wọ́n mú wá padà sí wọn pé iléeṣẹ́ ààrẹ fúnra ẹ̀ ló lè yanjú ọ̀rọ̀ náà, kì í ṣe àwọn. Níṣe ni wọ́n tún gbé ọ̀rọ̀ náà lọ sílé ìgbìmọ̀ asòfin. Ni wọ́n bá gbé ìgbìmọ̀ kan dìde nílé ìgbìmọ̀ níbẹ̀ pé wọn yóò yẹ òfin wò, kí wọ́n mọ àwọn tó yẹ kí wọ́n yí padà nínú òfin Nàìjíríà. Ken Nnamani ni olórí ilé ìgbìmọ̀ asòfin nígbà náà. Ibrahim Nasiru Mantu sì ní igbákejì ẹ̀. Mantu yìí ni wọ́n sì fi ṣe alága ìgbìmọ̀ tó ń yẹ òfin yìí wò. Níbi tí wọ́n ti fẹ́ yẹ òfin yìí wò ni wọ́n ti tún rún kinní náà mọ́. Ìgbìmọ̀ Mantu ló gbé àbá yìí kalẹ̀. Àbá mẹ́ta ni. Wọ́n ní kí àwọn aṣòfin fọwọ́ sí ọ̀kan níbẹ̀. Àbá kìíní ni pé ṣé kí ààrẹ máa lo ọdún 5 nípò fún sáà 2 péré, àbí kó máa lo ọdún 4 nípò fún sáà 3, àbí kí àwọn fi sílẹ̀ bó ṣe wà, ìyẹn sáà 2 fún ọdún 4. Níbi tí wàhálà ti dé rèé o, nítorí àwọn aṣòfin tí wọ́n fẹ́ yẹ òfin wò kò sọ̀rọ̀ ohun méjì mọ́. Sáà kẹta third term fún ààrẹ lókù tí wọ́n ń sọ. Kíá làwọn aṣòfin náà sì ti pín sí méjì. Àwọn tí wọ́n fẹ́ kí wọ́n má fi ọwọ́ kan òfin yẹn, kí wọ́n fi sílẹ̀ bó ṣe wà, ọdún 4 fún sáà 2, àti àwọn tí wọ́n fẹ́ kí wọ́n sún síwájú ọdún 4 fún sáà 3. Níbi tí ìnáwó ti bẹ̀rẹ̀ rèé, nítorí àwọn tí wọ́n fẹ́ sáà 3 yìí kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀. Ọbásanjọ́ ni wọ́n ń ṣiṣẹ́ fún. Bí àwọn aṣòfin bá ti lè fọwọ́ sí òfin náà, Ọbásanjọ́ yóò do sáà 3 nìyẹn. Kíá ni wọ́n ti mú àwọn gómìnà kan mọ́ra pé tí àwọn náà bá fọwọ́ sí kinní náà, àwọn náà yóò lo sáà 3 lórí àga gómìnà wọn. Ṣùgbọ́n àwọn aṣòfin nìkan ló lè fọwọ́ sí ọ̀rọ̀ yìí. Níbi tí wàhálà ti dé nílé ìgbìmọ̀ nìyẹn. Gbẹ̀gẹ̀dẹ̀ gbiná ní 30 oṣù kẹta 2006 nígbà tí wọ́n jókòó nílé ìgbìmọ̀ lórí ọ̀rọ̀ yìí,
nítorí àwọn aṣòfin tó faramọ́ òfin náà kò pọ̀ tó àwọn tí wọn kò fẹ́. lọ́jọ́ tí wọ́n jókòó yìí àwọn 42 ni wọ́n sọ̀rọ̀ pé àwọn ò ní faramọ́ kinní náà láti òní títí dọ̀la bí àwọn bá sì dìbò sí ohun tí àwọn wí náà làwọn yóò ṣe. àmọ́ àwọn 37 faramọ́. wọ́n ní gbogbo ohun tí àwọn bá lè ṣe làwọn yóò ṣe láti rí i pé kinní náà kẹsẹ̀ járí ó sì yọrí sí dáadáa, nítorí àwọn aṣòfin 16 kan ṣì wà tí wọn ò tí ì yà síbì kan ní tiwọn. nígbà náà ni ìròyìn jáde láàrin àwọn aṣòfin yìí pé Ọbásanjọ́ ti ránṣẹ́ abẹ́lẹ̀ sí àwọn gómìnà kan pé kí wọ́n bá Ken Nnamani tí í ṣe olórí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àti Aminu Masari tí í ṣe olórí ilé ìgbìmọ̀ aṣòfin kékeré sọ̀rọ̀ pé kí wọ́n mọ bí àwọn yóò ṣe yanjú ọ̀rọ̀ náà. àwọn gómìnà yìí ni James Ibori ti Niger Delta, Alhaji Abdullahi Adamu ti Nasarawa àti Alhaji Modu Sheriff ti Borno. àwọn tí wọ́n fọ́ sí sáà kẹta nílò ìgbìmọ̀ aṣòfin náà lọ́hùn ní Ugochukwumba láti Anambra, Inatimi Smith láti Bayelsa, Fidelis Okoro láti Enugu, Túndé Ọ̀gbẹ́hà láti Kogi, Julius Ucha láti Ebonyi, Kọ́láwọlé Ògúnwálé láti Ọ̀ṣun, Ìyábọ̀dé Aníṣulówó láti Ògùn àti Christopher Nchi láti Ebonyi. àwọn tí wọ́n lòdì sí ọ̀rọ̀ third term yìí nílé ìgbìmọ̀ aṣòfin lọ́jọ́ náà, ìyẹn ọgbọ̀njọ́ oṣù kẹta 2005 yìí ni Ìyá Abubakar láti Adamawa, Isaiah Balat láti Kaduna, Dalha Dansomo láti Jigawa, Ben Obi láti Anambra, Umaru Dahiru láti Sokoto, Usman Abdulbashiru láti Yobe, Muhammadu Ibrahim láti Jigawa, Mukhtar Yaruwa láti Kaduna, Sani Kamba láti Kebbi, Badamasi Masido láti Sokoto àti Mamman Ali láti Yobe. wọ́n láwọn kò ṣe sáà kẹta, no third term. ariwo tí àwọn ń pa nìyẹn. lára àwọn tí wọ́n jókòó tí wọ́n fọwọ́ lẹ́rán tí wọ́n ń wòye ibi tí iná ọ̀rọ̀ náà yóò jó lọ, tí wọ́n kò sọ̀rọ̀ sọ́tún tí wọ́n kò sọ sósì ní Jubril Aminu láti Adamawa, Muhammadu Sanusi Dagash láti Borno, David Brigidi láti Bayelsa, Simon Ajibola láti Kwara àti Victor Oyofo láti Edo. lẹ́yìn tí wọ́n sọ ọ̀rọ̀ náà lọ tí wọ́n sọ ọ́ bọ̀ tí kò sí lójútùú, wọ́n sún ìjókòó wọn síwájú di ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 11 oṣù kẹrin 2005. ohun tó jẹ́ kí wọ́n máa dárúkọ Ọbásanjọ́ sí àwọn nǹkan wọ̀nyí ni pé lálẹ́ ọjọ́ yìí gan-an, ìyẹn lọ́jọ́ tí nǹkan kò dáa, olórí ìjọba Nàìjíríà náà ń lọ sí Indonesia, ṣùgbọ́n ó dúró láti rí àwọn èèyàn láti ilé ìgbìmọ̀ aṣòfin náà. ó sì jọ pé àwọn èèyàn ẹ̀ tí wọ́n wà nídìí ọ̀rọ̀ náà ló ń fẹ́ rí láti mọ ohun tó lọ. bẹ́ẹ̀ kó tó di ọjọ́ ìpàdé yìí gan, ìyẹn nígbà tí ìpàdé àwọn aṣòfin náà kù ọ̀la lọ́jọ́ 29 oṣù kẹta 2005, Ọbásanjọ́ fúnra ẹ̀ ti rí Nnamani, Ibori, Adamu, Sheriff àti Andrew Uba tí í ṣe ọ̀kan nínú àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀. ó rí wọn nínú ilé ẹ̀ níbẹ̀ ní Aso Rock. àmọ́ nígbà tí ìpàdé àwọn aṣòfin lọ́jọ́ kejì yìí kò ṣẹnu re, Ọbásanjọ́ tún pe àwọn míì. ó pe Nnamani, Masari àti àwọn 3 míì láti ilé ìgbìmọ̀ aṣòfin. bẹ́ẹ̀ ló mú Tony Anini, alága ìgbìmọ̀ àwọn àgbà májèlébàjẹ́ ti PDP àti Bọ̀dé George tí í ṣe igbákejì alága ẹgbẹ́ wọn mọ́. ọ̀rọ̀ pé kí wọ́n mọ bí wọn yóò ṣe àyípadà òfin náà tí kò ní fa wàhálà ni wọ́n sọ. àmọ́ awo ló yẹ kó lè yé àwọn ọ̀gbẹ̀rì ni. nígbà táwọn aṣòfin àgbà yìí tún pàdé ní ọjọ́ 11 oṣù kẹrin, ariwo tí wọ́n tún pa níbẹ̀ ju ti àkọ́kọ́ lọ, ni wọ́n bá tún sún ìpàdé náà sí ọjọ́ 16 oṣù karùn-ún 2005. kó tó wá di ọjọ́ yìí, ọ̀rọ̀ ti di ariwo láàrin ìlú gan o. àwọn gómìnà ti ń sọ̀rọ̀, àwọn olóṣèlú ilẹ̀ Haúsá, àwọn èèyàn Àtíkù àti Babangida tí àwọn ti ń múra nígbà náà láti di ipò ààrẹ ní 2007, àti àwọn lọ́ọ̀yà lóríṣiríṣi, gbogbo wọn ti bẹ̀rẹ̀ sí pariwo pé àwọn ò ní gbà, kò sí ohun tó ń jẹ́ third term. àwọn míín sì ń búra pé Ọbásanjọ́ ò ní lo sáà kẹta lójú àwọn. bẹ́ẹ̀ ló ṣe pé nígbà tí àwọn aṣòfin àgbà náà yóò fi pàdé ní ọjọ́ 16 oṣù karùn-ún yìí, orílẹ̀-èdè Nàìjíríà ti ń gbóná girigiri. àwọn èèyàn ti wá ń retí ohun tí yóò ṣẹlẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun tí àwọn aṣòfin pàdé yìí, torí ọ̀rọ̀ náà ti di gbogbo ti Nàìjíríà pátá. bẹ́ẹ̀ làwọn orílẹ̀-èdè àgbáyé pàápàá ń wòran wọn. àmọ́ níṣe ni ohun táwọn èèyàn kò rò ṣẹlẹ̀ àfi bíi mérékù àwọn oníṣọ́ọ̀ṣì ni.
bí wọ́n ti jókòó ní Kẹ́ni Nnamani ní bí ọ̀rọ̀ àtúnṣe òfin yìí ṣe ń lọ yìí, ǹjẹ́ kò yẹ kí àwọn béèrè lọ́wọ́ ara àwọn lẹ́ẹ̀kan sí pé ṣé kí àwọn máa bá ìjíròrò náà lọ ni àbí kí àwọn sì fi sílẹ̀ náà? Ní gbogbo wọn bá ní kó béèrè. Ń ló bá béèrè lọ́wọ́ wọn pé ṣé kí àwọn máa bá ìjíròrò yìí lọ ni? Ní ariwo náà bá fẹ́rẹ̀ fa ògiri ilé aṣòfin náà ya. Ìtìjú kò jẹ́ kí àwọn tó fẹ́ ṣe yẹ́ẹ̀sì lè sọ̀rọ̀ mọ́. Àwọn tó ṣe náà pọ̀ púpọ̀ ju ohun tí ẹnikẹ́ni rò lọ. Níbẹ̀ ni Kẹ́ni Nnamani tu lugi mọ́ tábìlì àfi kàó. Bẹ́ẹ̀ ni wọ́n sì kú tọ́tàm nílé ìgbìmọ̀ aṣòfin àgbà ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 16 oṣù karùn-ún ọdún 2005 ni. Ọ̀rọ̀ náà ló wá ń di ariwo lójoojúmọ́ yìí o, tí Ọbásanjọ́ sì ń pé òun kò mọ kinní kan nípa ẹ̀. Ìbéèrè tí àwọn èèyàn ń béèrè ni pé ǹjẹ́ ariwo tó pọ̀ tó báyìí lè ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ kan kí olórí ìjọba, pàápàá olórí ìjọba bíi Ọbásanjọ́, lòun kò mọ nǹkan kan sí iná? Ohun tí àwọn míì ṣe ń sọ pé kì í ṣe òótọ́ ni Ọbásanjọ́ ń sọ nìyẹn. Àmọ́ ohun tó ṣẹlẹ̀ nìyẹn o, bọ́rọ̀ náà ti rí gan-an nìyẹn. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ sáà kẹta ti bàbá Ọbásanjọ́ yìí wò fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú déédé àkókò yìí o.